ibi abágunge là á bá sọ ibi tá a roko tì sí náà là á fàbọ̀ sí àkàndá ọ̀rọ̀ Awíkonko ẹwà èdè Yorùbá TV níbi tá a ti ń ka Atótó Arére látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Ọládẹ̀jọ Òkédìjí kọ́lọ̀ǹgọ̀dẹ̀lẹ̀ fún èèyàn rẹ̀ ẹjá tẹ̀ síwájú níbi tá a bá dé orí kẹrìnlélógún àti ìkarùndínlọ́gbọ̀n òun náà ni wọ́n kà papọ̀ lónìí ti ṣe orí méjèèjì tó kẹ́yìn rẹ̀ ṣùgbọ́n kí n tó tẹ̀ síwájú ẹ jẹ́ kí n rán yín létí pé ẹ má gbàgbé láti subscribe sí channel yìí kó lè jẹ́ kú iṣẹ́ tí mo rí iṣẹ́ ya àti pàápàá tó bá jẹ́ pé ẹ fẹ́ ṣe nígbà fún mórí gbà fún gbàdà ní tòótọ́ ọmọ oko tí ń sunkún búrẹ́dì yóò fèsùrú ránṣẹ́ lé tẹ́ fẹ́ ran àkàndá ọ̀rọ̀ Awíkonko lọ́wọ́ tẹ́ fẹ́ kún lọ́wọ́ tẹ́ fẹ́ jẹ́ kórí ẹ̀ ọmọ ya bẹ́ẹ̀ bá ti ń bá polówó ọjà pàdé lórí àwọn ìkànnì mi káàkiri ẹ má skip ẹ̀ ìdí ni pé tẹ́ bá ti ń skip ẹ̀ ẹ̀ ṣe oore kankan fún èmi tí mò ń ka àwọn àyọkà yìí ẹ̀ kún akitiyan mi lọ́wọ́ ìtumọ̀ eléyìí ọ̀nà ìṣẹ́jú mélòó òun náà làwọn polówó ọjà yóò lò bó o bá ti fẹ́ skip ẹ̀ rántí pé àbúrò mi làkàndá ọ̀rẹ́ mi làkàndá ẹ̀gbọ́n mi làkàndá ọmọ mi làkàndá olólùfẹ́ mi làkàndá ọ̀rọ̀ Awíkonko eléyìí ọ̀jẹ̀ kú iṣẹ́ tí mo rí iṣẹ́ yá orí kẹrìnlélógún wá nǹkan fìdílé ibi abágungi làkọlé ti mẹ́mbẹ̀ igún kan àkàlà kan igún kan àkàlà kan àwòdì lọ́mọ ìkẹyìn igún balẹ̀ ọ̀tá gẹ́gẹ́gẹ́ àkàlà sí bàgẹ́bàgẹ́ balẹ̀ àwòdì kan awo àṣà alátagbà bọ́ bá pa kúrú balẹ̀ a sì fò kúrú lọ adíá fún labalábá tí yóò mọ̀ sùn lọ́gbádárí níbi ẹyẹ gbé ń sàfún rẹ̀ jẹ a sì bù fún mi lọ níà ọ̀tọ̀kìtọ́kì ọ̀tọ̀kùlú tọ́fẹ̀mí ara rẹ̀ ṣe pààrọ̀ títajà tẹ̀rán ọmọ yọsùtì láwùjọ ìbá sì mọ́ ṣe pa ẹ̀ sì mọ́ wo tẹ̀kúnlẹ̀ abiyamọ ẹnu fóró awo agbélé ayé dọjọ́ ogbó ọbẹ̀ ọ̀gbọ́dọ̀ mìíníkùn àgbà awo awọ̀rún wàràwàrà àkó òfárí ẹran bọ́n awo agbẹnu lọ́wọ́ lọ sọ́run adífá fún aláàjì tọ́la ojú ayé rẹ̀ sí méjì tó wá dàgbèdè méjì tó kò nìkan ṣoṣo awo anìkànrìn kámùdù ọmọ ń kú aya ń kú tìlétìlé ni wọ́n run tán porongodo ìbá sì mọ́ sí pàù ẹ̀ sì mọ́ wo tìkúnlẹ̀ abiyamọ mọ̀kànmọ̀kàn awo alájọ yéṣu ọ̀rẹ́ tá a múnà yálé ń bẹ ní kọ̀rọ̀ yẹ̀wò aya tuntun mọ̀kànmọ̀kàn ló yèé kàn labalábá wòkè owó lẹ̀ torí ìwòye ọ̀la rẹ̀ ìsìn ọdẹ á máa dún wọ́n ẹ̀jẹ̀ rẹ̀ á sì mọ́ sí bàlàbàlà pé kò wé báńkì ẹyẹ àjẹ́ òní lè ha ìbá sì mọ́ sí gbà ẹ̀ sì mọ́ wo tìkúnlẹ̀ abiyamọ ọdẹ alájá awo akútajátajá kọ́bùrù abùnàgbà awo àwọn asìnàrìn rasaki játíọ́ sọ́bìrì fọ̀ràwáì bàbá olóko tó ṣe bí òun ti rí towó ṣe ní gbogbo yín jọ dẹ̀gbẹ́ ikú kíkú ẹ̀wá jọ fara yín lọ́wọ́ lọ sọ́run bí ìsọ̀wọ́ ọdẹ asọ́dẹ lóru bí adarí pọ́n bí ìdí àtòrì ikú oró lẹ́kú bí ikú ajá ọdẹ ìbá sì mọ́ sí tùkẹ̀ a sì mọ́ sí gbàù a sì mọ́ sí gbòlà ẹ̀ sì mọ́ wo tìkúnlẹ̀ abiyamọ báyìí ńlá parí orí kẹrìnlélógún Atótó Arére ẹ má kúrò lórí ìkànnì yìí láì subscribe síbẹ̀ bákan náà ẹ kún àkàndá lọ́wọ́ láti máa tẹ̀síwájú sí ibẹ̀ bá polówó pàdé ńbẹ̀ ẹ má skip ẹ má fò kúrò lórí ẹ bá ń farabalẹ̀ wò ó. orí karùndínlọ́gbọ̀n àkọlé tí mbẹ́mbẹ́ Pabanbarì ìtì máa ń sẹ́ lemọ́lemọ́ àmọ̀mọ̀ tí ń bù yẹ̀rìyẹ̀rì ẹyẹ pẹ̀lú èyí níta mọ́kò kòkó lájà sí kọ́ àfi kíkálukú ọgbọ́mọ tiẹ̀ pọ̀n sẹ́yìn o kíkálukú faṣọ bọmọ tiẹ̀ lórí o kíkálukú tọwọ́ ọmọ tiẹ̀ bọ́sọ̀ ọmọ tó dáyé tà ìdáyé tó yájú sóko dágunró tó tún rìn ilé ayé ọ̀hún kiri tó jẹ́ pé ojoojúmọ́ lábẹ̀bẹ̀ rẹ̀ ń fi bí pẹlẹbẹ lélẹ̀ bẹ́ẹ̀ bọ́ bá wá wẹgbẹ́ olè bọ́ bá dàpọ̀ máwọn jàgùdà bọ́ bá da fipá jalè tí ń gún wọn lọ́bẹ lóru ilé ayé ló dá lóró ilé ayé ló dá lágara ilé ayé ló já tilẹ̀ kó tó tún gbà nípa kọjáde ilé ayé ọ̀hún sì tún wá fojú rẹ̀ gbolẹ̀ ilé ayé dájú ilé ayé rorò
ilé ayé kókó wo tìkúnlẹ̀ abiyamọ àwa gbọ́dọ̀ ni a sì lúgí ní pagídárì igídá lóko àjàkú akátá ẹ̀yẹ gbófò lọ tí ń rere ìmásìmọ́sí gbàmù ẹ̀ sì máa wo tìkúnlẹ̀ abiyamọ. Báyìí ńlá parí ìwé ọ̀hún Àtótó Arére. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa bẹ̀rẹ̀ láyọ̀ àtàláfíà tá a sì fi ẹnu rẹ̀ gúnlẹ̀ lónìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ Àkàndọ̀rọ̀ Awíkonko fún ìtẹ́tísí, fún sùúrù, fún ọjọ́ gbogbo. Àánú Ọlọ́run aláyọ̀ ní fi sílẹ̀, iná ò ní tán wó yín, ẹ̀ní náà kan tán kẹ́ tó rí kan, ẹ̀ní tọrọ jẹ lágbára Ọlọ́run. Ọládẹ̀jọ Òkédèjì náà ni wọ́n kọ̀wé yìí. Ibi tí bàbá bá wà lónìí ilẹ̀ rẹ̀ ni bó ń rèsé kọ̀ tó lòun ò fín gbá mọ́, ìgbà tó ti fún ilẹ̀ kò ní parun láéláé o, títí láé láàmọ̀ sì rántí wọn. Àkàndọ̀rọ̀ Awíkonko mo tún ti gbìyànjú kàyí tán fún ìgbádùn gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé ni. Ìdí ni pé èdè àti àṣà Yorùbá rẹwà púpọ̀, ohùn ẹnu Yorùbá dùn mọ̀ràn ẹ̀já jọ gbé èdè àti àṣà Yorùbá lárugẹ. Láìpẹ́ láì jìnnà wọ́n bẹ̀rẹ̀ ìwé míì. Ìwé wo náà ni wọ́n bẹ̀rẹ̀ ẹ mọ̀ ìtì màmàjá mo tọwọ́ bàpò n ò tí ì mẹyẹ ẹ mọ̀ ìtì èpè dúdú ń bí funfun ń bí pupa. Ìwé pọ̀ ńlẹ̀ bìbà tá a mọ̀ kà lọ́kọ̀ọ̀kan. Bákan náà kí n máa dọ́gbọ́n sọ yìí pẹ̀lú ògo Ọlọ́run. Ìwé kan ń bẹ tá a ti kà sẹ́yìn pẹ̀lú ògo Ọlọ́run, pẹ̀lú agbára Ọlọ́run á sọ di eré orí ìtàgé láìpẹ́. Bá a nílò ìkúnlọ́wọ́ ẹ̀yin èèyàn. Bákan náà tá a bá rí àwọn èèyàn tí wọ́n fẹ́ polówó ọjà ń bẹ̀, tàbí a rí àwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀, tàbí a rí àwọn èèyàn tí wọ́n fẹ́ kún wa lọ́wọ́ láti jẹ́ kó di eré orí ìtàgé. Ìwé wo ni mo sọ nípa rẹ̀? Àparí inú. Èmi àti ẹ̀gbọ́n mi tí wọ́n kọ́ Kọ́lá Òní àtijọ́ ní gbólóhùn, wọ́n sì ti sọ wípé àwọn fún mi lórí ọ̀fẹ́ láti sọ di sinimá tàbí eré orí ìtàgé, eré àgbéléwò lágbára Ọlọ́run. Tẹ́ bá nífẹ̀ẹ́ sí bóyá láti sọ onígbọ̀wọ́ tàbí láti polówó ọjà níbẹ̀ tàbí láti kún Àkàndá lọ́wọ́, torí pé ìgbẹ́kẹ́ni fọ́ ti lé ìgbàlámù ní fọwọ́ tẹ̀ bá ògiri. Èmi nìkan ò lè dá ṣe, a fẹ́ interpret ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé gan. kọ́lọ̀ ń ràn wá lọ́wọ́. Bẹ́ẹ̀ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Àjùwà ṣe o.